Hello everybody, welcome back to Yoba TV. If you're new here, you're welcome. Kindly click that subscribe button on your screen, like, comment, and share this program. Bother your me, ọmọ tẹ́ ẹ lọ kidnap ńkọ́. Bother your me, ó ti ń lọ how many days tẹ́ ti kidnap ọmọ lọ́mọ? Because kò sí nǹkan anybody fẹ́ sọ fún mi, ẹ kidnap ọmọ yẹn ni. Àwọn ẹbí ẹ ò rí, ìyàwó ẹ ò rí, ìyá ẹ ń ké káàkiri ni. Bother your me, ọmọ tẹ́ ẹ kidnap tí nǹkan kan bá ṣe Dàmọ́lá, ẹ̀yin gan ò ní farare lọ o. Torí mi mọ̀ tí yín tó jẹ́ pé gbọ̀rọ̀ mi dẹlẹ́rù ni. The government is already working on this case. The case is in court. Everything is, going on smoothly. All of a sudden, ọmọ lọ́mọ lẹ lọ gbé ńlé yẹn. Tẹ́ lọ kidnap ẹ. Ẹ jọ̀ọ́ kí ni ẹ̀ṣẹ̀ Dàmọ́lá? Torí I want to honestly know. Kí ló ṣe? Ẹ ló send 3 seconds video. Ẹ ló ṣe confession. Where is the confession? Ẹ jẹ́ kọ́kọ́ sọ kíní kan fún yín lórí social media. Ẹ má dáwó for any reason for anybody when it comes to justice for Mohbad. Ẹ má dá anything. I don't blame him. I blame you people that ṣe ń bankroll ẹni. That man is hungry, is money hungry. He can do anything to get the support of diaspora and 30 pounds and dollars. They've been sent owó sí. Ebi ń pa. He can do anything. And you don't even need to like Adura, you don't need to like Wunmi, you don't need to like anybody for you to know that what Yomi is doing is not in the right position to do it. Ẹ jọ̀ọ́ báwo ni tí ẹ ṣe jẹ́. Tí bàbá Mohbad bá fẹ́ gba justice, ó mọ bó ṣe lè mú wọn. Bàbá Mohbad ò ṣe lọ gbé Dàmọ́lá. Wunmi ò ṣe sọ pé Dàmọ́lá ló pọkàn kí Wunmi lọ gbé Dàmọ́lá. Ẹ jọ̀ọ́ báwo ni tí Yomi ṣe jẹ́. Èèyàn méjì ló ń gba justice for Mohbad. Ìyàwó ń wá justice, bàbá ọmọ ń wá justice. Bàbá ọmọ ò bá gbé Dàmọ́lá, ìyàwó ò bá gbé. Kí ni tí Yomi ṣe jẹ́? Kí ló dé tó ń stalk ọmọ lọ́mọ káàkiri, tó ń fọlọ́pàá gbé wọn, tó ń kidnap ọmọ lọ́mọ nínú ilé yẹ tó gbé lọ sí Àbújá? Yomi tí nǹkan wá ṣe Dàmọ́lá, ìwọ gan ò ní farare lọ o. Ó máa di justice for Dàmọ́lá ni o. Torí for all this while now, ìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé òun ò tí bá sọ̀rọ̀, wọn ò jẹ́ kóun bá sọ̀rọ̀, òun ò rọ́kọ òun o. Ẹ ti ọmọ lọ́mọ mọ́lé. Níbo ni orúkọ Dàmọ́lá ti jáde? Torí kò yé mi. Ṣóun ló gún Mohbad lábẹ́rẹ́ ni? Nọ́ọ̀sì gan tó gún Mohbad lábẹ́rẹ́ láàárín tó ń jẹ ẹ̀yin Ọlọ́run ní jẹ́ kẹ́ ṣiṣẹ́ against ara yín. Inú tíìmù yín yẹn náà lẹ ti lọ release nọ́ọ̀sì. Nọ́ọ̀sì ń lọ hòtẹ́ẹ̀lì, lọ klọ́ọ̀bù káàkiri ni. Tó tún ta dídò. Nọ́ọ̀sì Fèyí Ṣárá. Ìwọ dẹ̀ mú ọmọ lọ́mọ, ó kú gbé, ó gbé lọ. Torí o ti rí pé wíkà pray ni. Bó ṣe kú Dàmọ́lá gbé, ṣé o lè kú Wùmí gbé bẹ́ẹ̀ náà? Tó bá ní bára ẹ̀ ń bèbè ẹ̀wọ̀n. Epo ọmọ lọ́mọ lẹ̀. Ìjọ ṣe dandan ni. Now by force to be an activist olóòkú, activist ti yín, wọn kì í ṣe activist èèyàn tó bá wà láyé, èèyàn tó bá ti kú náà máa ń ṣe activist ẹ̀. Èdè fọmọ lọ́mọ lẹ̀ torí Ọlọ́run. Orúkọ ẹ̀ ò jáde in any way before. Nowhere. Dàmọ́lá gan ò tún sínú ilé. Kí ló dé tó jẹ́ pé orúkọ Dàmọ́lá lẹ́yìn kígbe? 3 seconds video. Video ò dẹ̀ rèé. 3 seconds sí báyìí, àgbọ̀n nǹkan kan bẹ̀, àárín nǹkan kan bẹ̀. Tọ́tọ́ sọ pé òkè, ìjẹkújẹ náà ló fẹ́ pa. But still náà, ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́. Yomi, failed activist, failed actor, failed father. Tó jẹ́ pé ebi ló ń pa tó fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe. Owó tó rí gbà bẹ́ẹ̀ ni, kò sí nǹkan anybody lè sọ fún mi. À ń sọjú títì, à ń sunú gọ́tà torí owó ni. Olè ọmọ olè tó ń lé ọmọ lọ́mọ káàkiri. Ó dẹ̀ lọ́pọ̀ ọmọ tiẹ̀ kó máa wá justice fún. Torí I don't understand.
lórí òkú olókùú tó dẹ̀ fẹ́ para ẹ lé lórí. Iṣẹ́ tó ń jẹ́ ìbá ìta ló ràn ẹ́. Ṣé bàbá Mohbad ló ràn ẹ́? Ṣé Wùmí ló ràn ẹ́? Ta ló ràn ẹ́? Bàbá Mohbad àwọn bàbá Mohbad pé petition náà ń kọ káàkiri. Prime boy tó ń ṣe kọ petition tó sì gbé bàbá ṣépè. Petition náà ń kọ káàkiri. Wọn ò sọ pé kán lọ máa fọlọ́pàá ara sí i. Wọn ò sọ pé kán lọ máa gbéyàn from Lagos to Abuja. Kí ló dé tó ń kó ọmọ ọlọ́mọ gbé tó ń gbé? Tẹ lọ ti ọmọ ọlọ́mọ mọ́lé, tẹ wá jẹ́ kó máa confess under duress. Nǹkan tí lọ́ọ̀yà máa argue nìyẹn. Under duress, any confession tẹ bá mú jáde, he confess or not, I don't even want to believe that he confess, but he confess or not, under duress, because I don't understand. Kí ni evidence tẹ ní against Damola? If you have the video, why don't you take the video to court? Wọ́n ní yẹn Wùmí àti Mohbad jà. Ṣé ìgbà tí Wùmí àti ṣé gbọ́ pé Wùmí àti Mohbad kú ni? Wọ́n jà ṣe bí àlàyé méjì ló ń jà. Ṣókù méjì ló ń jà ni. Àbá àlàyé kan àtòkù kan ló jọ ń jà ni. Ṣe bí àlàyé méjì ló ń jà. So what is not the evidence tó fẹ́ parí ẹ lé lórí òkú olókùú, dead body activist? Mohbad activist. Tó bá dẹ̀ mọ̀ pé activist ń wẹ̀ ṣe, ó ṣe lọ sọ́run, òkú pọ̀ ń bẹ. Tó máa ṣe activism ẹ̀, tó máa gba degree, bó ṣe mélèé ló ṣe máa mélèé. Kí ló dé pé ọ̀rọ̀ Mohbad torí pé ó ti ń jáwó náà ló sì ganu sí. Ìgbà tí ò jáwó mọ́, ó sì ganu sí báyìí ni ó gbẹ́nu sọ́pẹ́ kó máa ro tó. Ọ̀tọ̀ nìkan tí wọ́n ń ṣe ní court. Ọ̀tọ̀ nìkan tí èèyàn tí ò súnmọ́ family tó ń ṣe. Ọmọ ẹ̀ náà ni kó o tọ́jú, tó ò rí tọ́jú. Òkú tó ti kú ló ń jà fún justice ẹ̀ káàkiri. Àmì ìta ló ṣe é báyìí náà yọ mí. Èèyàn tó bá gbọ́ tó yàn ṣe sọ̀rọ̀ sí ẹ̀, wọ́n ní wọ́n hate ẹ̀ ni o, wọ́n ò ṣe kinní kan ni. No, it's not that. Nobody hates you, nobody give a F about you. But you're a thief. Olè ni ẹ́. Olè ni ẹ́. Oníjẹkújẹ ni ẹ́. Abatẹnijẹ́ ni ẹ́. Ìwọ tó lè stock Damola to that point tó gbé ọlọ́pàá wá kán wá fi plane gbé. Kí ni ò ní ṣe fún Wùmí? Just because àwọn wèrè kan bankroll ẹ̀ kó lọ máa gbé àwọn anybody. Bó ṣe gbé bọ̀bọ̀ yẹn ló yẹ kí bọ̀bọ̀ yẹn náà sue ẹ̀ tó bá ti jáde. Ó yẹ kó sue ẹ̀. Kí lọmọlọ́mọ ṣe? Ó kó àwọn family ẹ̀ sí hílàhílò. Ojú yín ò fọ́, wọ́n ṣe inquest, ẹ rí nǹkan kan sọ. Wọ́n ṣe kinní, ẹ rí nǹkan kan sọ, ẹ rí nǹkan kan ṣe. Wọ́n parí inquest, wọ́n wà nǹkan court sọ pé kán lọ gba DNA, ẹ rí nǹkan kan sọ. Wọ́n á ń gbẹ̀yìn, wọ́n á lọ ń gbé ọmọ lọ́mọ. The presidency is involved, the House of Assembly is ṣe kinní kan, I am ṣe kinní kan. Mi ìmìyàn tó ránṣẹ́. Ṣé ọkọ ni ẹ ní àbọ̀kọ? Lórí ìgbéyàwó náà, failure náà ni. Èwo ló ṣe tó mú bọ̀ tó jẹ́ success? Ṣebí actor lẹ́yìn, kí ló dé tó jẹ́ pé àwọn actor wà ló máa ń ṣe wèrè jù gan-an? Kí ló kàn ẹjọ́ nítorí Ọlọ́run? Kí ló kàn? Especially nǹkan tí Ìyábọ̀ bá ti dá sí báyìí ni Yomi náà fẹ́ dá sí torí ó mọ̀ pé òun ò lógo. He cannot create anything by himself except if you see Ìyábọ̀ interfere in this, jẹ́ kí èmi náà lọ kanta ẹ̀, èmi náà máa ní fíìmù, èmi náà àrówó gbà, olè, oníjẹkújẹ, abatẹnijẹ́. Bring out the confession. Lóòótọ́ ó ti confess, ó ní confession lọ́wọ́, ó lé ní o. Ẹni tẹ́ ń dáwó fún ẹ gbà pé sára alẹ̀ ń fowó yín ṣe. Ọmọkùnrin yẹn àtijọ́ àti mu ló ń bá kiri. Èèyàn tó jẹ́ pé desperate to the point that ó gbé ọmọ ẹ̀, ó ń fi ọmọ ẹ̀ sunú oòrùn. Ọmọ ẹ̀ ń sunú oòrùn. Inú kò ní mosquito, kò ní fan, kò ní nǹkan kan. Ó ń gbé ọmọ lọ ṣe protest ọmọ kékeré. What does that tell you? He's a failed father. Ẹ bèèrè lọ́wọ́ wèrè ẹ̀ pé ọjọ́ wo ló ti rọ́mọ ẹ̀ last? Èèyàn tó jókòó tó òkú Mohbad tó ń dín jẹ. Ọjọ́ wo ló ti rọ́mọ tiẹ̀ last? Olè, oníjìbìtì, torí owó a whole actor ló wá ń sá kàbàkàbà kiri tó ń sọ pé òun wá justice lórí irọ́. Tí nǹkan kan bá ṣe Damola,
wo wà ló béèrè tó bẹ́ẹ̀ ìyẹn aláyé bàjẹ́ òṣì tí nǹkan kan bá ṣe Dàmọ́lá wo wàá sọ pé o ò béèrè tó bẹ́ẹ̀ ní wèrè láti ti kú ọdún kẹta lélẹ̀ ìkílẹ̀ tó fẹ́ gbà ń bẹ̀. Ẹ wo ẹ jẹ́ kí n mọ̀ nǹkan tó bá feel about this video jàre. God bless you. Have a wonderful day. Bye.